Aláròyé máa wí o. Ìwọ́de ìta gbangba táwọn ọ̀dọ́ fẹ́ ṣe kò lè so èso rere kankan. Shettima. Igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí Alhaji Kashim Shettima ti ní ìwọ́de ìta gbangba tí àwọn aráàlú fẹ́ ṣe láìpẹ́ yìí kò lè so èso rere kankan. Ó ní ìfàsẹ́yìn ńlá ló máa mú bá orílẹ̀-èdè yìí. Ó wáá rọ àwọn aráàlú pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tó ń fà kékọ́rí pé dandan àwọn máa ṣe ìwọ́de náà pé kán lọ fọwọ́wọ́nú lórí ìpinnu wọn kán ṣe sùúrù fún àwọn aláṣẹ láti ṣe ohun gbogbo tí wọ́n bá ń fẹ́ pátá fún wọn. Lọ́jọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ọjọ́ 23 oṣù keje yìí ní Shettima sọ̀rọ̀ náà di mímọ̀ lásìkò tó lọ ṣe àbẹ̀wò sípínlẹ̀ Jigawa. Ó ní ìmọ̀tara ẹni nìkan àti àìnífẹ̀ẹ́ orílẹ̀-èdè yìí ló ń bá àwọn òbáyéjẹ́ kan tó wà nídìí ètò ìwọ́de ìfẹ̀hónúhàn náà jà. Shettima ní lójú tèmi o ìwọ́de ìta gbangba tí àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí ń gbèrò láti ṣe kò lè so èso rere kankan àfi ìfàsẹ́yìn ńlá. Dúkìá aráàlú àti tìjọba àpapọ̀ ní àwọn jàǹdùkú kan tí wọ́n ti ń retí irúfẹ́ wàhálà bẹ́ẹ̀ máa bàjẹ́. Mo ń rọ àwọn aráàlú pé kán jáwọ́ nínú ìwọ́de tí wọ́n láwọn fẹ́ ṣe yìí. Ọjọ́ 1 oṣù kẹjọ ọdún yìí ni àwọn aráàlú láwọn máa bọ́ síta láti fẹ̀hónú hàn lórí ìṣàkóso ìjọba Tinubu pé kò dára rárá láti ìgbà tó ti gbàjọba lọ́dún tó kọjá. Wọ́n ní ebi ti fẹ́ẹ̀ pa gbogbo aráàlú kú bẹ́ẹ̀ ni ọrọ̀ ajé orílẹ̀-èdè wa dẹnu kọlẹ̀ tí ohun gbogbo sì wọ́n gógó. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etígbọ̀ọ́ yín.